Ibi tí ẹ̀ ń wò yìí ni ọjà kan tó gbajúmọ̀ nílùú Ìwó tí wọ́n ń pè ní Jàǹkàrà. Nínú ọjà yìí, ibẹ̀ ni àwọn aláṣọ àti àwọn ẹlẹ́ran wà. Ọjà yìí ni wọ́n ń wò tẹ̀ ń wò yìí. Ọjà yìí ni wọ́n ń wò yìí. Nígbà tí wọ́n kúrò ní ibi ọjà yìí ni wọ́n bá bọ́ sí agboolé Àìdòkò ní ẹ̀gbẹ́ roundabout lọ́jà alẹ́. Agboolé Àìdòkò, ibẹ̀ ni wọ́n ti ń sọ di pẹ̀tẹ́lẹ̀ yìí fún ìtẹ̀síwájú ọ̀nà alábala méjì tó ń lọ lọ́wọ́ nílùú Ìwó. Eléyìí ni mọ́sálásí kan tó gbajúmọ̀ tó wà ní roundabout tí àwọn ìjọ kan Jamaatu Tawon Muslimin nílùú Ìwó kọ́. Tí mọ́sálásí tẹ̀ ń wò yìí, mọ́sálásí ìtàn ni o. Léléyìí tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà náà àti mínísítà fún ètò ọrọ̀ abẹ́lé náà wá sí ní ọjọ́ kan náà. Mínísítà àti gómìnà ló wá sí mọ́sálásí tẹ̀ ń wò yìí. Báyìí ni mọ́sálásí ṣe wó lulẹ̀ tí ó di eléyìí tí ọkọ̀ yìí wó. Ó lẹ̀ ń wò yìí o. Bó ṣe délẹ̀ náà lẹ̀ ń wò yìí o. Mímọ́ ni fọ́lọ́run. Wọ́n bá ní láíláá tó ròkè ilẹ̀ ló ń bọ̀ rè o. Mọ́sálásí ọ̀nà wò yìí, wọ́n sì tún ń wó lọ náà ni o. Bí tí mọ́sálásí ọ̀hún lágbára dé, ìjọ Jamaatu Tawon Muslimin wọ́n ná owó sí mọ́sálásí débi wípé mọ́sálásí kí ẹ̀rọ tí ń wó ilé kó tó rí wó. Ẹ wò ó, ẹ tún wò síwájú sí i. Ó gbìyànjú gan o. Mọ́sálásí tá ń wò yìí, ilé Àìdòkò náà ló sì wà. Báyìí ni wọ́n ṣe dá mọ́sálásí náà wò. Báyìí ni wọ́n ṣe dá wó pátápátá o. Mọ́sálásí ìdílé o. Mọ́sálásí tẹ̀ ń wò yìí, bàbá wa Sheikh Daud Ìmọ̀ràn Ọmọlásan Grand Chief of Yoruba Land, àwọn ni wọ́n kọ́ mọ́sálásí tẹ̀ ń wò yìí. Báyìí ni mọ́sálásí ṣe di ilẹ̀ẹ́lẹ̀ o. Tí nítorí ọ̀nà alábala méjì tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun fẹ́ ṣe fún ìlú Ìwó láti Odòrì sí Adékẹ́, ẹ wo mọ́sálásí owó iyebíye. Ọ̀gá o, ìjọba amúnimóògùn. Ẹ̀yin yẹn wá, ǹjẹ́ ní èèyàn kan lásán ó lè pàṣẹ pé yá ẹ máa wọlé, ẹ máa wó ọ̀nà. Tó bá jẹ́ pé ẹnìkan bá lòun lówó tó bá dánrú ẹ̀ wò, kí lẹ rò pé ó lè ṣẹlẹ̀? Mọ́sálásí di èrò lẹ̀ o. Mọ́sálásí owó iyebíye bá di èrò lẹ̀ Ìwó gangan. Báyìí ni wọ́n ṣe wó mọ́sálásí olówó iyebíye ní ọjà alẹ́ o tí ìjọ Jamaatu Tawon Muslimin kọ́. Ibi tí ọ̀rọ̀ náà dé dúró lónìí rẹ̀ ó dàbọ̀ á tún máa pàdé.